Hello. What happened? Rose ti jẹlẹ̀. Rose ṣe kí ni? Àwọn ta ni? Ìjọba ló máa ṣiṣẹ́ yẹn. Ìjọba. Màá jẹ́ kó yẹ kó bá mi nínú géèmù yìí. Túnẹ́rì! Gbọ́dọ̀ sí! Túnẹ́rì! Ìjọba! Ó ṣe é fún mi tán, my guys! Èmi lẹ́gbẹ̀ẹ́ onígbó, mo ti ń ta bọ́ọ̀lù kéṣekéèrè mi. Ẹ jókòó jọ! Àbálẹ́gbà wọn máa sọ bẹ́ẹ̀ náà. Wọ́n ti mú gbóòsìn àti 10 years ni. Èjì wọn dẹ̀ ti wọ 70. Ọjà wo nìyẹn o? Ní kò gbọ́jọ́ ẹ̀ fún mi. Ọjà ọlájọ papọ̀ tó ń béèrè. Ikú fẹ́ pa láàánú ẹ̀ ni. Ìwé ló ń bá sọ̀rọ̀. Wà sẹ́wọ́n lè ń bẹnu ẹ̀jẹ̀ ẹ̀ ni. Ó gbọ́jà fún ọmọ ẹni tó ń bá sọ yìí. Tó ṣeré ni àwọn ṣì èrè. Èmi máa rí. My one and only Jerry. Wọ́n kàn lọ waste life just like that. Rose! Ẹ fọ́pọ̀ balẹ̀. Bobby. Are you crazy? Officer, mo fọ́ ni wọ́n fi. Listen, ìjọ yẹn tí a wá bíbá iná kò sí nǹkan náà fi níwé tán. Bẹ́ẹ̀ ó ṣe ń bú mi lọ ṣe gbogbo ẹ̀, ọlẹ́mi burú èmi ṣe kí nìkan. See, if you say anything, màá yín ìbọn mọ́ ẹni ẹsẹ̀. Ọ̀nà tó ń sọ̀rọ̀. Ta ló bẹ̀ wọ́n ṣiṣẹ́? Òun ni Randu yìí. Ará àdúgbò, mo dé tó. Akọ̀fẹ́ lọ kó mọ ni, mo dé tó. MC on the mix. Ẹsẹ̀ ẹ̀sán àwọn méjèèjì wọ́n jọ ń rìn ní. Ẹsẹ̀ ẹ̀sán àwọn méjèèjì wọ́n jọ ń rìn ní. Gbogbo adẹ́ṣẹ̀ nígbà kan rí ẹni kó máa retí ọjọ́ ẹ̀san. Ẹsẹ̀ ẹ̀sán àwọn méjèèjì wọ́n jọ ń rìn ní. Ní kọ̀ǹkọ̀ ní gbangba kò sí ibi tójú Ọlọ́run ò tó. Gbogbo adẹ́ṣẹ̀ nígbà kan rí o ẹni kó máa retí ọjọ́ ẹ̀san. Ẹ̀san àwọn méjèèjì wọ́n jọ ń rìn ní. Ẹ rántí pé ìgbà tá a bá fi ń kà dédé rẹ̀ gan láfi wá sẹ̀san. Ẹ̀san àwọn méjèèjì wọ́n jọ ń rìn ní. Ọmọdé burúkú ó ń bojú ẹ̀yìn o. Ẹ̀san fọmọdé kójọkọ́ lólùwérè ń pààyàn o. Ẹ̀san àwọn méjèèjì wọ́n jọ ń rìn ní. MC on the mix. Ẹ̀san àwọn méjèèjì wọ́n jọ ń rìn ní. Ẹ̀san àwọn méjèèjì wọ́n jọ ń rìn ní. Gbogbo adẹ́ṣẹ̀ nígbà kan rí ẹni kó máa retí ọjọ́ ẹ̀san. Ẹ̀san àwọn méjèèjì wọ́n jọ ń rìn ní. Ní kọ̀ǹkọ̀ ní gbangba kò sí ibi tójú Ọlọ́run ò tó. Gbogbo adẹ́ṣẹ̀ nígbà kan rí o ẹni kó máa retí ọjọ́ ẹ̀san. Ẹ̀san àwọn méjèèjì wọ́n jọ ń rìn ní. Ẹ rántí pé ìgbà tá a bá fi ń kà dédé rẹ̀ gan láfi wá sẹ̀san. Ẹ̀san àwọn méjèèjì wọ́n jọ ń rìn ní. Ẹlẹ́dàá mi o, mo gbà pé alábòsí ni mí. Ìwà àbòsí tí mo ti wù ìyà rẹ̀ ní jẹ yìí. Ṣàforíjẹ̀ṣẹ̀ fún mi, má wo tèmi Ọlọ́dàá mi. Ṣàánú mi, jí n ráàánú gbà. Ọ̀rẹ́ àdẹ̀kù sí àná Ọlọ́run àkókò wa lérè. Báwo dẹ̀ ni nǹkan báwo ni program? Ọ̀rẹ́ báwo ni pẹ̀lú promotion exam tí a ti ṣe rẹ̀? Jẹ́ kí n sọ fún un, Jídé. Òkè lókè báyìí lára mi wà, ọkàn mi ò balẹ̀ rárá. Wà ní kí ló ṣẹlẹ̀? Wọ́n ló sọ báyìí. Kò easy now. Tá bá ti ṣe báyìí lẹ́yìn tá bá ti parí promotion yìí, tá parí promotion exam yìí, ó tún dẹ̀yìn ẹ̀yìn 5 years. Kí ló tó wáyé? Ẹ̀yìn ọdún 5. Wo kọ́nà kó jọ kó kà mí káwọn ẹni olóríire tó máa pass exam yìí. Ṣọlá, báwo ló máa sọ̀rọ̀ báyìí? Kí ló rí? Ṣé mi ò lẹ́tọ̀ọ́ sí promotion yẹn ni? Àwa méjì jókòó bíbá yìí tó lè jẹ́ pé àjọ lẹ́tọ̀ọ́ sí kinní ìlú wa ń gbàdúrà kọ́nà ń ká àwọn kó àwọn tó máa pass.
ó yẹ kó gbàdúrà yẹn pé kọ́nà ó kà wá kún àwọn tó máa páàsì yẹn kájọ jàǹfààní ẹ̀. ọ̀rẹ́ mi máa bínú sórí ọkàn mi tí ò balẹ̀ wọn ló jẹ́ dàbí pé tí mò ń sọ kọ̀ọ̀kan àmọ́ má bínú kọ́nà kó kà wá kún kó pa wá papọ̀ kájọ pass exam àbí tó fẹ́ kọ́ yẹn. àmín Ọlọ́run á jẹ́ kó ṣe ṣe because èèyàn bá ti ẹ̀wọ̀n nǹkan tó wà lẹ́yìn exam yìí ìwọ̀n ní fẹ́ máa pass ẹ̀ because o gbá àwọn nǹkan tó ń kà kalẹ̀ pé ènìyàn máa lẹ́tọ̀ọ́ sí wá fún nílé wá gbé official kà fún tó máa lò kò tí ì kan owó rárá o. a tún wá lọ sí course labroad níbi tí mi ò dé rí Ṣọlá nǹkan tá a sì ń sọ náà nìyẹn ewu níbi tí mi ò dé rí ibi tá àjọ dé rí tó yẹ kó gbàdúrà pé kí gbogbo wa jọ débẹ̀ ewu níbi tí mi ì dé rí sẹ́mi dá blood rí ni. Ọlọ́run á jẹ́ kí gbogbo wa pass. àmín. kò sí problem ọ̀la tún ni Monday báyìí. Ọlọ́run àṣọ àpàdé iṣẹ́. ọ̀rẹ́ wọn á fi ṣètò gbogbo wa. mo kò ní kí n máa wà láàfin ẹnu ọ̀ṣọ́gbọ̀n. in fact we thank God o adúpẹ́ fọlọ́run. àbí náà ọ̀rẹ́. oore ńlá lọ́lọ́run ṣe fún ẹ o. oore ni. mo bẹ́ẹ̀ yọ o. ọ̀rẹ́ torí tó máa sọ pé mi gan ni exam ta sí i tó máa ń pè mí ló máa tọ́ sí tí màá ń wé ni èmi gan máa bẹ́ẹ̀ nìyẹn jìyàn wọ́n sì ń expect ẹ̀ mo dúpẹ́ fọ́lọ́run pé ó ṣèyẹn nínú ayé mi dáadáa lolúwa mi ṣe mo dúpẹ́ fọ́lọ́run ṣe ìyẹn náà dẹ̀ kó àdúró tì mí ṣòwò rẹ báyà á kárí agbára wa ṣe nǹkan rí. àmín o mo bẹ́ẹ̀ yọ gan o inú mi dẹ̀ dùn gan orí ńlá lọ́lọ́run ṣe fún ẹ. because nǹkan tó ń ṣẹlẹ̀ yìí orí ló jẹ́ o dẹ̀ ti ń bá mi yọ̀ mo dẹ̀ fine ń bá mi yọ̀ mo dẹ̀ dúpẹ́ pé ìwọ náà bá mi yọ̀ at least ọ̀rẹ́ ṣoríire ìwọ náà ló ṣoríire náà tí n bá jọba tó bá jẹ́ bí ọ̀tún ọba ìwọ náà máa lo agbára nǹkan tó ṣẹlẹ̀ yìí ó yẹ ká jọ pawọ́pọ̀ dúpẹ́ fọlọ́n báwa ẹ sọ pé ó dùn ẹ́ bákan ẹ́. ọmọ tó wà lẹ́yìn ẹ̀ ní tó wà lẹ́yìn ẹ̀ pọ̀ pọ̀. tó bá jẹ́ pé bẹ́ẹ̀ náà ọdún márùn-ún ìgbà tó bá pé ìwọ náà rí nǹkan tí mo rí ṣèlú ká jọ jẹ́ kí n fún mi ní èmi ní jẹ́ kí n sáré ìsàrà. ó kì í fẹ́ ìsàrà ọdún márùn-ún ọ̀pẹ́ dé ìlú dídí ń sọ yẹn fún àbí. àṣeyàn ogún ọdún a máa jóni lọ́wọ́ ẹlẹ́dàá mi ṣàforíjì fún mi o dáríjì mi o. Hey. Okay, ọ̀gá ti fẹ́. Àwọn owó nìyẹn. Àdéhùn tó bá ti ń lọ, wọ́n jẹ́ kó bá mi gbé ọmọ Ibo lọ nípa withdraw owó fún wa. wọ́n wá dáhùn. Ọmọ Ibo. Má. Jọ bọ́ sí báyìí jọ. Bá mi withdraw 30k. Má. Bá mi withdraw 30k. Okay. Pin. Ọkọ mi máa sọ pin fún ẹ. tí ó bá tún jáde kó o ti dé ìyá jẹ́ ọ̀ yìí náà. Okay. Bye-bye. Pẹ̀lú ẹ má pẹ̀tọ́ fi máa wá gbowó yẹn. Okay, how I expect.
ní 2k mo kó débi báyìí lánàá tí máa lọ ní lásán ọlọ́run gbọ́ 50k mo kó lọlé. gbọ́ pé ọlọ́pẹ́ gbà bóyá ọmọ ibi tẹ́bi ti ń gba sálárì. ẹ̀rọ ajé kárí bọ̀ ọ̀jẹ̀ kárí bọ̀. mo kàn rí lásán. ọ̀yà wo wa àìrọ̀ ọ̀yà kì í síbẹ̀ ká gbọ́. máa rò kán tó máa ṣẹlẹ̀ sẹ́. mo cash out pa. ìgbébi tẹ́bi dáràn promise land ní bíbá yìí o. ló wá gbọ́ pé ibi ilẹ̀ gbé lójú bíbá gangan ló ń sọ pa. wọ́n ní kọ́kọ́ ló ń gbọ́ pẹ́ yẹn. máa lọ sápamọ́ ọmọ sápamọ́ jọ máa lọ. ọ̀yà lọ wo wa orí mi sì mí lọ ohun tó dà. wàhálà láti sìn. mo gbà pé ó máa wà ní ẹ̀yà tọwọ́ pàbọ̀ ní. kó bẹ́ẹ̀ lọ èmi ní kọ́kọ́ mo máa ṣe lè alẹ́ kọ́pẹ́tì kan máa gbọ́ ó wá tọwọ́ pàbọ̀ ní bíbá sálárì. mo ń nà ilé gan owó fàyí gan kọ́pẹ́tì kan máa ti bọ̀ nu. ó yẹ gbọ́ èmi ò lọ bí tẹ́ ẹ lọ yẹn sẹ́ iye yín ni mo fẹ́ máa ṣe. iye yín èwo tún nìyẹn èwo tó ń gbé wa lọ níta. dọ́là nàìjíríà owó ọdún kan fẹ́ gbàjọ kan. o lè ní wọ́n bọ́ ẹ o. Ọlọ́run sí ni kó bá ní. ọ̀yá wo wà. jẹ́ ká wò. overski. òun dà. ibi cash out. ó tẹ ó disappointed. jàmbá. ó gbẹ gbẹ. Gariwo. Má bàa máa dáṣẹ̀ fún bẹ́ẹ̀ náà bá. Dájú wa. Ẹgbẹ̀rẹ̀ ṣá. Kí ló ń ṣẹlẹ̀ ní ìsìn? Ẹ kí ra yín. Àlàyé bọ́ mi kó wá gbọ́. Ẹ̀yin èèyàn ní ìjà ẹ̀. Òkè ibi lójú ẹ̀. Ibi gangan tó lójú leléyìí. Tó bá gbọ́ wàá tọwọ́ pàbọ̀ nù. Tó bá ti ju ojú 500. Àgbà 1000. Kọ́ wá lè dá sí ẹ lójú. Orí nǹkan. Àwọn ọpẹ́! Ó tún sáré ẹ̀. Orí nǹkan. Jẹ́ kí mi náà mú ojú ajé kò ní ṣọ́ọ̀bù wa. Tó tó wá rí báyìí. Láti ju 500 naira yìí lásán máa ń pè ní. Ọlá 200k 200k ni. Má sọ̀rọ̀ jù jẹ́ kí try ẹ̀. Ẹni mo máa ń ojú ajé kò ní ojú ajé kò ní ṣọ́ọ̀bù. Kí ló ṣẹlẹ̀? Má fi ẹ̀. Ọlọ́. Wàhálà dé o, kò tí. Inú kò lè ti. My God! Wàhálà ìwọ̀n mú gàtá nìyí o. Sorry, ẹ má bínú. Ẹ ò lè bèrè náà. Ṣé mo lè ju owó tó bá pọ̀, owó tó pọ̀? Tó bá ti 200k ló máa gbà. Mo fọlọ́ bẹ́ẹ̀. Bó ṣe wà nìyẹn. Oh my God! Thank you very much, Jesus. Okay, let me do it now. Alaye, mẹ́sàn-án dé kàbá ó ti ẹ̀. Àlàyé tó bó ṣe pọ̀ yìí, bàbá máa dá sí ẹni wọ́n fà ń wòfò, ẹni wọ́n fà ń wòwò. Ó ti yẹ gómẹ̀, o lè dá síbẹ̀ ó ṣe wẹ̀, ṣé ìkan tún lọ gbọ́ pẹ́? Mo fẹ́ lọ gbọ́ pẹ́ ni. Ó ti lọ nìyẹn. Sàmélò. Ó mọ̀ gan ni. Wọ́n á ti fún ẹ tí ẹ̀ fún mi náà kí òun bọ̀ lórí mi. Ẹ̀yin náà tún bọ̀ wá. Bàbá mi, mo fẹ́ bá ẹ kówó ẹ̀ ni. Kò tẹ̀ yẹ kó ṣojú yín náà tẹ́lẹ̀. Olówó lálá ni wọ́n gbowó lálá. Yẹ kó ṣojú ṣé kí n ka ni àbí kò ní ìdí. Eléyìí tún padà, báwo ló ṣe máa padà? Ó máa lọ papọ̀ ni. Owó mi lè pọ̀. Bóyá torí kó yẹ kò ní ojú ẹ jáde o. Kíní yìí pẹ́ ọ. Ẹ̀yin èèyàn, ó dàgbé tí fẹ́ máa sọ kíní ìdòtọ́ mọ́ mi lọ́wọ́. Ó dáhùn ọ́! Tèmi mọ́ mi ọ, tèmi. Hey, nobody is there o, kò sẹ́ni kankan bí. Tèmi mọ́ mi, mo ti fẹ́ rówó náà. Ta ló wà ń bẹ̀ ọ́? Tèmi sí mọ́ mi ọ. Hey, owó. Kò sí ṣe tán o. Kó bẹ́ẹ̀. Ó wá gbọ́ òṣè ọlọ́run. Kò mójú mi jẹ́. Ẹ ló fẹ́ ojú jẹ́kẹ̀.
ọmọ kí ló máa grand ní bàbá. farabalẹ̀ 30k. 30k owó ti pín ẹ̀ náà. mo ní 10 bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn so 20 yòókù ẹ̀ kàn sára ara yín ó ti. kálẹ̀ tó ṣeré ni àbó ń ṣe èrè. àṣírí báwo ẹ gbọ́ kí ló ṣẹlẹ̀. ṣé wọn nìkan ló fún òun lẹ́fọ̀ọ́ ọmọ ṣé tó àwọn ọmọ ló wà bẹ́ẹ̀. bá máa lọ ró o. gòlábà tí mo tún bẹ́ẹ̀ lọ́mọ yẹn gbọ́ ló fi gbogbo. ṣé wọn nìkan ló ju lámbà ní sáà lanú lẹ̀ ni ó máa gbá sẹ́ẹ̀kì báwo. ẹni sùn ọ̀rọ̀ tó wáyà yóò dìjà o 10k ẹni máa pín yòókù 20 ṣé kò tó yín ni. no be only you do the work. sáà gbọ́ abẹ́ yẹn lanú lẹ̀. ayé gbàgbé bọ́ọ̀kì wáyé ṣe o bá mi lórí iṣẹ́ yìí ni nà kí ló ṣe. bó ṣe wáyé 10k. kí ló ṣẹlẹ̀. wá èmi mo lọ pidán wa máa gba 10k. máa gba 10k. ẹ wá ó gba 10k. ó dà pé kí ni o fẹ́ lọ kà 10k báwo o máa yọ 10k báwo o ti rẹ̀ kó tó ẹ̀ fọwọ́ lọ́nà. ẹ̀yin bá mi sọ fún Jídé pẹ̀lú tọ̀ṣọ̀ wípé ọwọ́ èmi àríkú yẹrí fún iṣọ́ ni ẹ̀mí gbogbo wọn wà o. ṣe rí jewelry box ní tẹ̀ ń wá ohun gbogbo ló gbé. ṣé torí ẹ̀ ló ṣe wá ń ké o. kò sí ọjọ́ mọ́ àwa níbi táwa ń rè. ẹ̀yin máa ṣe oúnjẹ fẹ́mi ẹ̀yin tí ò jẹ ẹni tó gbọ́ òun ètò ibi pé ó jẹ oúnjẹ rí bẹ́ẹ̀ ṣe rí ẹ fẹ́ máa ṣe oúnjẹ fún mi. ẹ má bẹ̀rù máa ṣe bẹ ṣé wù mí báyìí Alhaji Dangote mo ti wà fún 2 to 3 years tó dé sí problem rárá mà. ẹ wà Dangote for 3 years. yes ma. ayé yóò dé bẹ́tà. ọ̀rẹ́ láìdí tó wá wọ́n ní kí n ṣàfihàn níyàn ọ̀làndé oyingan tó yẹ pé mo lọ fọ́ ara mi ra lọ́jà máa dà sínú glass cup báyìí dé má jẹ́ ń tẹ̀ ó dùn mí ni. káyìn máa jì. Yugot ó dà sínú glass cup ó dùn mí omi Yugot yíyí ò sọ fún mi ọ̀rẹ́ àti soríire àti soríire. má dà lóhùn jàre má dà yẹyẹ lóhùn. sọ báwo bọ̀bọ̀ yìí ó sọ fún mi pé pẹpẹsẹ o òun sùn òun lálàá òun á rí i pé òun àti òun á lálàá pé òun àtọmọ ọ̀gá àwọn fẹ́ra wọn ṣe wedding ìwọ orúkọ yẹn wọ́n sọ ṣé ìwọ iye ọ̀pọ̀ àwọn náà ṣé kò ń ṣe nǹkan tó pààyàn lẹ́rìn. wo ọ̀rẹ́ mi ò ní tán ẹ̀ ṣó ti yẹ àwọn ọkùnrin gidi kò gbòòrò tó lè fẹ́ tẹ́pẹ́ tó bá rí ẹ báyìí wọ́n máa tọ́jú ẹ̀ nítorí mo kó rẹwà wo rẹ́rẹ́ á máa dùn ẹ̀ gba amújẹ́ kan mọ̀ pé wọ́gàn yìí sọmọ kékeré bí gẹ̀ ní ẹ gbogbo èèyàn ló mọ̀ yẹn kí ló ṣẹlẹ̀ ó jẹ́ kí n sọ àwọn kan fẹ́ àwọn tó lè fẹ́ wà tó máa tọ́jú ẹ̀ gidi bó mo yáyì máa fẹ́ tó bá dé lè fẹ́ yáyì tó ní yáyì kúrú ṣé bó máa bè sórí orí mi àtẹlẹ́gà mi kò máa ní jẹ́ kó fi àbè tó bá mọ àbè ó mọ first born rẹ̀ ó mọ bó ṣe rí first born rẹ̀ ẹlẹ́dàá mi ò jẹ́ kó fi àbè. ṣe rí kiri tó ń wò mí oúnjẹ kéékèèké ni ó máa fún wa tẹ́ ẹ bá ti sí ilé only time tẹ́ bá wà lé nìkan ló máa fún wa lóúnjẹ tó yẹ ká jẹ ẹ bá mi kìlọ̀ fún o. ṣé ní bó ṣe sọ̀rọ̀ tán ẹ̀ ó yẹ kí n fi ilẹ̀ tó bá gbàdé lórí mi wọ́n bá sí. àti sọ̀rọ̀ tán ṣojú ti ń sọ nǹkan mi ṣó fẹ́ jọ kọjá kun ẹ lọ ni àbí kí ló gbé fún ẹ tí ò tẹ́ lọ́rùn tó dẹ̀ tún ti bẹ̀rẹ̀ sí ní tojọ́ ẹjọ́ náà ni mo dẹ̀ ní mi ìfẹ́ tí mò ń sá fún. MC on the mix. ẹsẹ̀ ẹ̀sán àwọn méjèèjì wọ́n jọ ń rìn ní. ẹsẹ̀ ẹ̀sán àwọn méjèèjì wọ́n jọ ń rìn ní. gbogbo adẹ́ṣẹ̀ nígbà kan rí ẹni kó máa retí ọjọ́ ẹ̀san. ẹsẹ̀ ẹ̀sán àwọn méjèèjì.